آيات فيها لمعرفة الرحمن إثبات انظر إلى كل مخلوق تؤنيه إذ تعتريه من التغيير حالات جمع وفرق وصف بعده كدر قرب وبعد وإيراد وإخبات فكم سرور قد أتى من بعده حزن عجم أتت بعد أحزان مسرات هم مدى كانت الدنيا بهم نزها والدهر كالعيد والأوقات أوقات ماتوا وعشنا فهم عاشوا بموتهم ونحن في سول الحياء أموات هم الأحبة إن ماتوا وإن رحلوا على مضاجعهم إني تحيات على مضاجعهم إني تحيات أدهت أحاديثهم ما بيننا ثمرا وذكر أوقاتهم القلب أقوات أخي فبادر إلى زاد تحصل الأمور ولا تصر علت بذكر أصوات أمينا àwọn gbàgbàríkà pàpàpẹ́ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين 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 يا dúpẹ́ lọ́dọ̀ الله Ọlọ́run o lápẹ̀dé àpapọ̀ dúpẹ́ الحمد لله alápá dúpẹ́ lọ́lọ́run béèyàn bá manú rò yóò rí pé gbogbo háàlì yòówù tó lè wù lọ́gbà rẹ̀ ọ̀pẹ ni tí ń bá kù nínú ni ọmọ yọ̀kọ̀rọ̀ kó dúpẹ́ ni
rántí pé àwọn kan bẹ tí ò sí bẹ́ẹ̀ fún. Bó bá bára rẹ̀ nínú ìṣesí kan tí ń banújẹ́ kó ronú kó dúpẹ́ ni kó má gbàgbé kọ́lọ́hún ti ṣe tó dùn ní lórí. حياكم الله الكريم. Ìdí èyí jòkó tá a jòkó yìí tí a fi dúpẹ́ náà ní pé Ọlọ́run ṣe Ọlọ́run tún ní nǹkan ní ìlọ́dọ̀ tó burú jáì tó lè jẹ́ ìbànújẹ́ fún yẹn ju tó ṣe fún wa yìí lọ. أكرمكم الله الكريم. Dúpẹ́ o. Àwọn bàbá wa àlàdé àgbà nínú ilé حياكم الله. lọ́wọ́ hayatahum jami'a. Ọlọ́run mọ́sà bá mú wọn dúró. آمين. Bàbá wa Mágàjì nínú ilé wa ará Àgbàjì àkí bàbá pé wọ́n kó ìyá o. Gbogbo àwọn bàbá nínú ilé wọn kó ara fẹ́ra kù. الله أكبر Gbogbo ìyá كبيرا. wa nílé àfáà wa tá a mú ní lámùyín gbà wà ní ẹgẹ́wù. Tẹ̀lé wa yànyàn. Ẹni tẹ́ fún lẹ́kọ̀ọ́ jẹ ẹni tí ó gbà àwọn bisikíìtì tí ò ní sanwó. لا إله إلا الله. Ẹni tí ó mímí tí ó tún jẹ kà sáré jẹ kà káwọn àfáà yín tó dé. Gbogbo yín náà là ń rántí gbogbo àwọn kan ti lọ níwájú Ọlọ́run Ọlọ́run ṣàgbà àbùkù rí wọn. آمين. Àwọn kan jẹ ìdájú wọn ọ̀sán wọ́n wà ní òkè. الله أكبر كبيرا. Àwọn adáàbò káàrẹ̀ ja lọ́dọ̀ àwọn àyà àti wọn lè rí báwọn. Bẹ́ẹ̀ ṣe ní ìwé ìlú ìlú. Allahu Akbar. الله أكبر كبيرا. Ọlọ́run máa bá a ṣàlékún kí àtìgẹ̀ fún ilé yìí. آمين. Olúwa bẹ́ẹ̀ ni bàbá wa Àlàdé àgbà rahimahullahu ta'ala. آمين. Ọlọ́run bá bùkú kẹ́ bàbá sí i. آمين. Sásìkò rárá Ọlọ́run sì ti yanjú ẹ̀. Àwọn àbá wa ti ṣe wá sí kò sí tèmi wá ṣe tu ká kí gbogbo jàmáà lọ. A sì dúpẹ́. Àfa àgbà Kásùn Lábẹ́òkúta رضي الله عنه. àwọn tó bí wọn gbogbo àwọn ẹlẹ́ha wọn àwọn ọmọ tó fi kú sàgbà wọn àtàwọn tó tẹ̀lé wọn ó bí wọ́n ṣe pọ̀ tóun ọlọ́mọ sàbà kẹ́ wọn kù. آمين. Gbogbo Ansarul Islam bí ó ti pilẹ̀ láwọn péréte tí wọ́n jọ pilẹ̀ Ansarul Islam. حياكم الله. Gàgàbá يا من على شيخ الكمال نيابة. حياكم الله الكريم. عني فإني طالب ظلال لمن Akíwọlé àfáà lókè على الشيخ الكمال نيابة. أني فإني طالب ظلال. Ọlọ́run jọ الله. abẹ́ ọmọ sàbà kòkòrò gbogbo wọn. آمين. Àwọn Ansarul Islam níbi tí wọ́n dénú àwọn tí wọ́n ṣe pẹ̀lú bàbá tó ń bẹ níwájú Ọlọ́run àti gbogbo ẹ̀yà aṣáájú wa tẹ́ ẹ ṣẹ́kù ní ẹ̀ṣẹ́ o. A ó ṣe fún wa láwọ̀ ẹyọ kan إن شاء الله. bá a ṣe pọ̀ tó yìí Ọlọ́run kó bá a dárí ẹ̀jọ́ fún gbogbo wọn. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Àmín. آمين. Ẹ̀yin ya wa kí yín lágbàásà ẹ ṣe ẹ kú àgbóòtì láti jẹrin lára Àlàdé àgbà àwa wà sí bó wọ́n sì bàbá sì gbàdé ohun ìjọ náà bàbá ní bẹ́ẹ̀ ṣe ń bẹ pẹ̀lú Ansarul Islam yìí bá a bá sí mọ́ kí ọmọ jẹ́ àwọn kọ̀ọ̀kan tá a jọ wà ń bẹ̀ nú ìsìn الله أكبر كبير. bàbá ní bá a bá sí mọ́ ṣẹ́ẹ̀sì máa ṣe bẹ́ẹ̀ kí lẹ wí ìjọ náà
ojú gbogbo wa lérò níjọ́ náà níwájú bàbá ẹ sì ń ṣe é dòní gbogbo ọjà tọ́lọ̀ ń bá dálẹ̀ fáwọn ọmọ yín ayé ọmọ bá yín náà. Àmín. ní lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin àfa wa nulẹ̀ Akramakumullah. orí àsìkò àti gbogbo ẹ̀yin àfa wa. wáàsí tìrọ̀lẹ́ yìí àdúrà ni Insha Allah. ká sì dúpẹ́. àfa wa Sheikh Abdulgani ìyàwó tó ni wọ́n kọ́kọ́ wá bí. Hafidhahullah wa ra'ahu. Allahu wa ra'a. Àmín. níjọ́ Sunday wọ́n sọ̀rọ̀ bàbá wọ́n wá bọ́ sí dìdùn alukóránù pé kálukú ọmọ rántí pé bó tilẹ̀ wù kọ́ yẹni tó ilé oṣù. Allahu akbar kabira. wọ́n gba omi lójú gbogbo wa alukóránù kẹrì àfa wa kúṣẹ́. ó wá di ọjọ́ kejì àfa oníwàásí ni amana Hayyakumullah kabira. adi Bukhari ibn Musa al-Adabi. Adamallahu hayatahu. ilẹ̀ mí ara kálukú sì balẹ̀ wọ́n júwe ta ni bàbá fún wa wọ́n sì sọ̀rọ̀ ọlọ́run inú gbogbo wa tó lọlé àfa wa ọlọ́run ní sèyí lásọmọ fún un. Àmín. ó di ọjọ́ kejì ní apàdé olúwàsí gbogbo ayé òun alhaji wa bàbá wa ìmáàmù ọ̀fà Hafidhahullah wa adámọ́lá ra'ahu. wa hayatahu Àmín. láàárọ̀ àná àfà gbogbo ẹ̀ tì kálukú máa ń tọ́ka nínú ọ̀rọ̀ ẹ̀ bá àfà wa ṣe wáàsí gbogbo wáàsí dáwì náà lágbóolé bàbá náà Allahu akbar kabira. bàbá wa láfà ọlọ́mọba san wọ́n lọ́sàn. Àmín. ó wá di ìrọ̀lẹ́ àná àkọ́kọ́ ọ̀mọ́mọ́ àgbà lókè lélẹ̀ àkọ́kọ́ mọ́sálásí Jímọ̀ tó wù ní òkè lélẹ̀ La rama ilaha illallah. àfà wa Sheikh Al-Mudir Sheikh Abdulrazak àdúrà gbà. Adamallahu hayatahu. wọ́n ṣe wá sí wọn gbogbo wa ni wọ́n bomi tútù sí ní tá a fi délé wàhálà yìí sì ń rìngì nínú ọpọlọ yẹn pé ọ̀rọ̀ rèé ọ̀dà abẹ́yẹn bá rọ̀rọ̀ kọ́ àfiṣètì ẹ̀ pé iṣẹ́ ni. Allahu akbar kabira. gbogbo iṣẹ́ táwọn àfáà wa ṣe pátápátá yìí ó ti tó ń wà sí. ó tún wá di láàárọ̀ yìí Now. bàbá wo olówó yẹn àfáà wa dòkítọ̀ àwọn náà tún kọjá wá sí ṣé wọ́n jẹ́ kí gbogbo àwa ọmọdé ká mọ bóòlù àfáà wa jẹ́ gbogbo àwọn àfáà wa wọ̀nyí àdúpẹ́ fún wọn púpọ̀. Alhamdulillah. ó tún kù kárin tọ́já sí pé àsìkò àti ìgbà tá à ń ṣe ètò yìí ní ọgbà ká gbé gbogbo àwọn àfáà wa wọ̀nyí wọlé àmọ́ láìpẹ́ láì jìnnà ogun gbomúgbonú yìí ọlọ́wọ́ kà kú. آمين. يبكي عليك خليفة الأدبية كل الدموع وتذرف الأجفان. bó o bá gbà fún mi kódà yìí fẹ́ fáyà kankan ká dúpẹ́ ni. حياكم الله الكريم. يا يبكي عليك خليفة الأدبية كل الدموع وتذرف الأجفان. ó ti yà tó náà nù ọdún mẹ́fà odidi ẹ̀ lájòkó níta yìí gbogbo wa wá ń ṣe bẹ́ẹ̀ àfún bàbá nífà wa tó gbèsè. lásùbà yìí ni ìjìnlẹ̀ alápánsápádá mọ́sà ní Ìlọrin wọ́n wá rán mi létí pé ẹ gbàgbé pé mi mo jòkó ti bàbá àlífà níjọ́ náà tí gbogbo wa ń sunkún. كل الدموع وتذرف الأجفان كل الدموع وتذرف الأجفان. bàbá wa lẹ́jẹ̀ gbàdá náà fàdé samahatu sheikh رضي الله عنه. Ahmad Muhammad Kamaluddin
Habibullah al-Adawi رضي الله عنه akínyìn ò kó dìgbà. لا إله إلا الله يبكي عليك Yabiki alayka. يبكي عليك خليفة الأدبية كل الدموع وتذرف الأجفان. Gbogbo ojú wa ní sunkún ní dàmí. الله أكبر كبيرا. Ẹni tí orí ti ẹ̀dá síta ọkàn sún. نلت المكارم والمهابة شيخنا بخصالك العظمى فأنت أمان. Bàbá rí ìdí ọ̀ràn kan. Tọ́lọ̀ fi sànú wa ń lé inú. Gbogbo oyè tó bá wọlé wọn ọ̀ràn kẹ́ ẹ̀. Ní òde ẹni tó ṣàbùkù ó dùn wọ́n. لا إله إلا الله. Bẹ́yàn bá ń retí iyì yóò wá máa rí pẹ́ nìkan ṣèwọ́n ní ọ̀ràn kan ẹ̀. Torí ni ó pilẹ̀ ẹsẹ̀ ọ̀ràn kan ẹ̀. Wọ́n bá ti di pé ẹ máa fowó lẹ̀ lọ́kọ̀ wọn nísìnyí wọ́n tẹ̀rí balẹ̀ nísìnyí kí wọ́n má mẹ́ni ó mú múrí márùn-ún wá yàtọ̀ sẹ́ni tó mú náírà márùn-ún. بخصالك العظمى فأنت أمان. Ọlọ́run sàlìjẹ́ náà ń bú pé wọ́n. بخصالك العظمى فأنت أمان. Gbogbo bí wọ́n ṣe jẹ́ náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn àfọ́ àwa wọn. إن شاء الله. Bí wọ́n ṣe jẹ́ náà lẹ gbọ́ wọn. آويت بالخلق العظيم كبارنا Dákun fi mí lẹ̀ fẹ́. وصغارنا حق فلا شنآن. Èyí tí mo fẹ́ mú bẹ̀ náà ni pé a'udhu billahi minash shaitani rrajim. Bismillahi rahmani rahim. Wa amma man khafa maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. Maqama Rabbi tí ronú pé bí a wà lónìí yóò yí padà á pàdé Ọlọ́run. خاف مقام ربه ونهى النفس عن الهوى. Ó yẹ yọ ọ̀bẹ ẹ̀rú tó pàdé Ọlọ́run bí ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ wo ni ò ní gbèjì. ونهى النفس عن الهوى. Ìyàwó àgbáyé lẹ́gẹ̀dàgọ́. فأما من خاف مقام ربه. Àṣìṣe ọ̀rọ̀ ni pé wọ́n máa fà kò ní sojú ọmọ yóò rí. Yóò mú ọ̀gá lójú ọmọ sẹ́rẹ̀. Ẹ̀sìn àfàwà àmọ́dàkàlùbí ní pàkátà. A ní ẹ̀sìn ilé ayé gbogbo ayé kì í gbọ́. Ẹ̀sìn ilé ayé gbogbo ayé kì í mọ̀. A ní ha ẹ̀sìn ọjọ́ àgbéǹde lálẹ́ ìkìyàmọ̀. Ẹgbẹ̀rún sáfù wọlé mẹ́ta kọmọmọ sẹ́ni tí ò ní máa ẹ̀sìn ayé yà fún tàláyé. وأما من خاف مقام ربه. Ìtìjú ayé gbogbo ayé kí gbọ́. ونهى النفس عن الهوى. Lọ́wọ́ ń jọ́sìn nísìnyí alẹ́ mọ́mọ́ mi. Yóò wá rí i pé ibẹ̀ wọn ò pé òun mọ́ yóò kó mbẹ̀ yóò wá. Kódà yóò rí kéwúké pé fàyín fàyín nà árídà láì wá sí à. Ó ti ṣe bàná láwọn kò lè gbébẹ̀ mọ́ àsùn lọ́dún yìí. Àmọ́ ha ẹ̀sìn ìjọ àgbẹ̀ǹde lálẹ́ kìámọ̀. Ọgọ́rùn-ún sáfù wọlé mẹ́ta kọmọmọ sẹ́ni tí ò ní máa ẹ̀sìn ayé yà fún tàlẹ́ ayéra ọwọ́ parí ẹ̀ má ṣe dójú tiwa bàbá dọ́rùn. ọlọ́sàájú ẹ̀dá nábì ẹnìkan mọ̀ pé ta lọ́wọ́ akórin tẹ̀ yín lọ nísìnyí ó ṣèkà ní. وأما من خاف مقام ربه
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى. Allahu akbar kabira. Ilé ka máa ń tọ́lọ̀ kí ni náírà fàkọ́dé àkàzẹ́ ìta. Ẹni ọlọ́run bá fi wọ náà. Àwọn àmọ́ ọmọ ẹni rẹ láti ilé ayé náà ni. Ìpayà ọlọ́run ni ó jẹ́ èèyàn kájú kọ̀dọ̀ yìí ẹ̀. Bàbá wa tọ́ lọ kájú kọ̀dọ̀ yìí wọn láyé. فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى. Àwọn nu pẹ̀lú ọlọ́run wọn. أكرمكم الله. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. Bàbá wa Sheikh Ọláyíwọlá Ahmad. رضي الله عنه. Wọ́n bí wọn léere, wọ́n sáyé eré. Wọ́n wá ló gba re. Ntí bàbá gbé kalẹ̀ sáyé bàbá èsì àtùpà tí ò rí di ara ẹ̀. Ẹlòmíì taná síta ni kò lè rí di ara ẹ̀. Ẹ kàwé èyí tí ń bọ̀ lọ́la. Àmọ́ kò wá sí ẹni yòówù nínú wọn tí kéwò ti jiná ká tó kù ní. Ẹ wá wo wọn fi iṣẹ́ ìjọba dẹni ọlọ́run. Èyí lè kí ni ẹni tí máa ń ṣàṣìṣe jù làwọn àfáà. أكرمكم Ọ̀pọ̀ àwọn الله. àfáà mi ṣàṣìṣe wọ́n rò pé gbogbo rẹ̀ pin sára kéwú. Mo sọ́rí o, gbogbo rẹ̀ ò pin sára kéwú. Kéwú nìkan ò lè dáwúlò máa lábìlú dáwéjì. Bọ́lá wọn ò bá dé kéwú ládé ìwà. Márífà yàtọ̀ sí ílímù. Káfíńtà lẹ́lòmíì tó bá sì sọ̀rọ̀ yóò wọlé. Kò lè fi kéwú gbé jáde àmọ́ gbogbo ń tó bá sọ ẹ́rì tó ṣe déédéé náà Al-Qur'anu. Òun náà ń jẹ́ yẹn. الله أكبر كبيرا. Ẹ máa wo àwọn bótò tí wọ́n máa ń ṣe bótò fáwọn olórin. أكرمكم A الله. pé àwọn bótò sí o, ìyẹn ti bàjẹ́, ó ti dàrú. وأما من خاف مقام ربه Wọ́n máa fi ọ̀rọ̀ tẹ̀lé ẹni tí wọ́n ń. Ìkímọ̀ ìyẹn ò lè ìkímọ̀ yà pàkà tẹ́ bá ní ẹni ọ̀sàdúà, ọgbẹ́ àwẹ̀, ó ṣe sàárà, ní wọ́n ń béèrè kankan, wọ́n fẹ́ gba gíní àbí léèsì àbí àǹkárá. Ọlọ́run ọ̀wá gbàdúrà ni. Àtàwẹ̀ àti sàárà àti náfìlà àti gbogbo ohun tó ṣe Ọlọ́run ọ̀wá gbà. Tó bá ṣe pé ìmọ̀ nìkan lọ́mọ̀ yóò wá bọ́ sínú ọpọlọ ẹ̀ pé ṣé bóun ló ní ìwúdìwú ní. Ẹ pè mí kí n dáhùn, ó ṣe lè má dáhùn ìṣe mọ́. Ìmọ̀ ló fi gbé òun. Àmọ́ tó bá fi yíkìmọ̀ pé yíkìmọ̀ ni ó sọ fún pé ókè, ó súnmọ́ kó fi àdúrà mi dí. Ó súnmọ́ tí n bá ṣe sùúrù kágbára àdúrà ni ó ju ayé lọ kó fi gbè mí ní. Márífà lè yóò fi mọ̀ yí òun yíkìmọ̀ nu. حياكم الله Ẹni الكريم. Ọlọ́run bá ń pa ẹlẹ́kún lọ́wọ́ lónìí kó ṣe sùúrù ẹnu àbá àwa láti rí níjọ́ tí ìbànújẹ́ bá dé jù sí bàbá ni bàbá dákẹ́. Ẹni ọba súnmọ́ wọn jù ẹni tí ó gbọ́ nǹkan lẹ́nu wọn ni pé fi mí lé ọkàn mi kún. Wọ́n wí bẹ́ẹ̀ rí. أكرمكم الله. Wọ́n lé èkó ni wọ́n sọ̀kalẹ̀. Wọ́n ká ọba àwọn èèyàn ẹnìkan wá ní alùpùpù làwọn tuntun kìíní kan wọ́n ní lágbájá yìí ní dákọ ni o. Lágbájá fi mí lé ọkàn mi kún. Gbogbo ọkàn tó wá kún un tí wọ́n ti fi fa nǹkan yá ni. Bọ̀ọ̀ báyìí ni bàbá ọmọ fi wò. Ọlọ́wọ́ wàá yanjú nǹkan ni ẹ wàá rí ẹ̀rín lẹ́nu wọn. Mo èé sẹni tí máa sọ̀rọ̀ bọ̀rọ̀ bá. Ní mú pẹ́yìn náà jáwà sí èèyàn méjì ọ̀ṣọ́ra fọ́rọ̀. Ìbànújẹ́ ń bẹ lára wa àmà dákẹ́. أكرمكم الله الكريم. Ẹni inú rẹ̀ bá ń dùn kó sọ̀rọ̀ fọ́rọ̀. Torí bọ́ ọba sọ̀rọ̀ ó sì wí ọ̀pọ̀ ń yọ̀ ni ẹni tó lọ́wọ́ ò ṣe tó tó bẹ́ẹ̀ fún yọ̀ á máa bínú. Ọmọ rẹ̀ ṣe graduation lọ. Ní ṣe ọ̀rọ̀ ọmọ ẹni Ọlọ́run tó ti wọlé ọkọ láti gba ilé ìdálóhùn kan. وأما من خاف مقام
là ń bá fún kullu ni'matin minhu. Jẹ́wọ́n akéde kéwọ́n mọ̀ yín dàmá mi ìlànà bàbá lọ́pọ̀ wa kullu ni'matin minhu àdìlù wa kullu ni'matin minhu àdìlù. Gbogbo ẹni ọba rí tiẹ̀ bó ti yẹ kó rí ọ̀sọ̀lá fún ni wọ́n tọ́ sí òsì. Gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ bá kù díẹ̀ kì í ṣe pé èmi lọ wá ń ṣe báyìí fún taniọ́ déédéé ló ṣe. Ẹni inú rẹ̀ bá nù kó ṣe sùúrù. Ẹni inú rẹ̀ bá ń bàjẹ́ dàílì káwọ́lá látàbọ̀sà àyà máa ń yóò tala. dàílì káwọ́lá látàbọ̀sà àyà máa ń yóò tala. ìdílé kàlámà ìmúbùtàlì ìnàmà ìbù. ìdílé kàlámà ìmúbùtàlì ìnàmà ìbù. Gbogbo nǹkan ni bàbá mi kọ́ ni mo fi kú gbọ̀dọ̀ yára wọn. الله أكبر دعي الكون لا تفزع يا ما. نعم. wọ́n ṣayé pẹ̀lú tààfùfí ṣáájú gbọdọ̀ yìí wọ́n ṣayé pẹ̀lú al-ikhlas wọ́n ṣayé pẹ̀lú amánà bàbá ṣayé pẹ̀lú òdodo wọ́n ṣayé pẹ̀lú tí n bá kápá ni màá ṣe tí n bá kápá wọ́n wá ṣayé pẹ̀lú àìrí rẹ ni wọ́n jòkó làǹsà sílámù ẹnìkan máa wá fún wọn súùtì wọ́n wá kó súùtì ní lọ́wọ́ wọn máa ha wọ́n wá ha kéétánu rẹ̀ wọ́n á dì lọ́wọ́ báyìí ọ̀kan nu wọn wá ní ànàkùnrin là wọ́n ń rìkọ́dì yìí wọ́n ní jẹ́ wọ́n rì láàdìláà èmi bá fàrí débi pé gbogbo nǹkan ní ọ̀ṣọ́ bó o sì ṣe ń sọ sí ìdàlẹ́bù ni ó sì máa hà sí. Nítorí pé eṣinṣin kò sí bí egbò ọ wà lára tẹ́sán òwe wà kí àwọn kan anákìbù láyà ha gbogbo àwọn tí wọ́n máa criticize èèyàn láyé kìí ṣàánú lójú wọn wọn ò ní rí bí ọ̀dà bí tí ọ̀dà ni kúkú fẹ̀ kan fọ̀rọ̀ rọ́lẹ̀ títí kìsì máa ma amnafsi ọmọ wa lọ bọ́lọ̀ ń ṣe dá ọ ọlọ́run wọn wà á máa mọ̀ bí ó ṣe máa pín ti kálukú. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. mo wí láàárọ̀ wọ́n fi kéwú déèyàn wọ́n fi wé wọ́n fi ṣe ìjọba kálukú ṣiṣẹ́ ìjọba pẹ̀lú ìkíláàsì. فإن الجنة هي المأوى. فإن الجنة هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى إن الجنة المأوى. أكرمكم الله. فإن الجنة هي المأوى. àwọn bá rí wa dá ti ṣàdúrà fún un ni kí ká tó bẹ̀rẹ̀ ìjọpọ̀ ìyá ní kò sí wàásì kan àfa wa má dà sí àkọ́kọ́ láàrin wa wọ́n dà fákà bàbá sì endorse báyìí wọ́n ṣe wàásì tán bàbá Buhari ohun tí wọ́n máa wọ̀ yẹn náà tó mọ́ bẹ́ẹ̀ ni àfa wa mọ́mọ́ fàdé àfa wọ́n mi lù kó tó wá kan bàbá àlejò. حياكم الله Asis wàlúùdíè. Dúpẹ́ fún yín gbogbo ní abáyé tí ń sọ yìí nǹkan sọ̀rọ̀ lérí tí wọ́n wí ni. Ní táwọn afáà wá sọ fún wa ni pé bàbá ní kíláàsì. Ẹ dákun kí ni wọ́n gbé wá sílé àlájá àgbà? Inú àwọn afáà ní dùn bẹ́ẹ̀ kọ́. Ká mú nǹkan lọ lé ká tọ́jú ọkàn wa. Àníyàn lọ gbé wọn débi tí wọ́n dé yìí. Ká má wàá di ẹni tí ń bẹ ń wájú lẹ́sẹ̀. Bí tẹnìkan ọ̀dá tẹnìkan ọba dé tẹnìkan òní dá ọ̀dá o. Ṣé wá rí ọ̀n kankan bẹ pẹ̀lú bàbá yìí ọ̀rọ̀ tó ọba bẹ̀yàn gbọ́ mọ̀ sọ́? Ọ̀rọ̀ tó ọba tẹnìkan gbọ́ tó ọlọ́kọ̀ kẹ́ àgbà mọ́kùnrin. Ó ní
gbogbo ọ̀rọ̀ tó bá ti lè sọ fún wọn lẹ́yìn lójú gbangba ni wọ́n pè ọ́ dòkó ni àtẹni tí ìwọ ló wí báyìí ọ̀rọ̀ tó ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan sọ lójú ẹ̀. bẹ́ẹ̀ bá ìṣesí àwọn alájà àgbà sí ni wọ́n lè máa wọ ọlọ́sùn mẹ́ta tó wò ní bèrè ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wọ́n ní kí ni ṣe tí ẹ̀yin ò fi ní youth méjì nígbà náà kí ni ṣe tí ẹ̀yin ò fi mọ̀tẹ́rì ánàkúnlá àgbọ̀ wọ́n ń ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ kí ni ṣe tẹ́yìn ọ̀dọ́ òfin lọ wọlé àgbọ̀ sà. ilaha illallah. ọkàn sì wá kí wọn láàárọ̀ gẹ́gẹ́ bí ìṣe wọ́n sì ń jẹun lọ kí ni ṣe àgbọ̀ wọ́n lé ẹ̀kọ́ ọmọlá àgbọ̀ afáwọn kan sì dòkú wọn ní ẹ̀kọ́ ọmọlá àgbọ̀ sà torí gbọ́dọ̀ kúrú ohun. àwọn ń fà bá wa dá sí wọ́n wá ní a ó sì pè mítìnì tí kálukú bá dé oṣù mẹ́ta àwọn èpè níjọ wọn wàá pè lógìgì ni wọ́n yọ sí pé ayára kọ́ yẹn sọ́ńtọ́ sọ. wà á má bàdà kófà maqama rabbih wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa. Allahu akbar. Bọ́ wá kẹ́mi nìkan kí ní parọ́ wọn sí. Táwọn náà sì ń lọ tí wọ́n sì jẹ́ ní eré. Wọ́n wá ní àánàkùnmùlà ẹbí mi báyìí. Wọ́n wá ní báyìí. Ìsáàmù àgbọ̀ báyìí náà. Mo tún ní báyìí. Báyìí mo sì wí. That's right. Wọ́n yẹ sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ wọn wá lọ bó ṣe lọ ń dọ́nà. Òun ló bí mítìnì tí bàbá wa gbẹ̀yìn láǹsáùsá. ẹjẹ akọ mọ́sàbọ̀sí máa mọ́ tẹnubọ́lẹ̀ sọ̀rọ̀ mọ́ iná lójó ọdá fún wọn léyìí. ẹ sàbòsí. La ilaha illallah. onípàkámọ́kan déédéé tí bá wà ń bẹ lọ́kàn wọn ni wọ́n sọ kọ́dà bí ọ̀tẹ́ yẹn ní. ìkúlẹ̀ ìkìláàsì wọ́n ní tààfù fi tọkàn wọ́n ní tààfù fi ti gbangba. wọ́n wá dúró tàǹsán ìsìlámù ìbẹ̀lẹ̀ mi wọn kódà wọ́n ṣe tán káwọn ọba sàtífíkẹ́ẹ̀tì kẹ́mi àwọn sì wọ̀ àmọ́ kò sí nǹkan kan ò sì ṣe wá ẹ̀yin àfà. hayyakumullahu al-karim. nǹkan kan ò ṣe wá. hayyakumullah. àbúrò ò ṣe wá. alájí àgbà dàgbà. akramakumullahu al-karim. wọ́n wá pé ẹlòmíì dàgbà ó lo tọ́mọ ẹ̀kọ́ tí bàbá kọ́. أحسن الله إليكم. ìta ni ọ̀sán sì ni àṣepọ̀ tí lò ó pọ̀ púpọ̀ ni ẹ̀rí bẹ́yẹn lẹ̀ ń ṣe ń rí ni. Allahu akbar kabira. Ànábì kú ọdún méjìlá Abubakar lò. àbá yìí. Hayyakumullahu al-karim. Anni fa inni ba'dhullana. Anni fa inni talibudhullanu. ọjà báwọn ní báwọn kí wọ́n wí òkè ló ti gbé. Alamun ala shaykhil kamali niyabata. Anni fa inni talibudhullanu. Anni fa inni talibudhullanu. Anni fa inni talibudhullanu. Allahu akbar kabir. Ọkẹ́ yẹn fún àwọn atẹ́sẹ́kù, àwọn àgbàgbà ti yẹn lánàá pa àmọ́. Allahu akbar. Ìgbàgbé orin yìí hùn. Àmọ́ jẹ́rú léyìí lọ ni. Hayyakumullah. Fahadha khadimukum abidu diyarikum ń bọ̀. Allahu akbar kabira. Ìjà lánlọ́wọ́ ayọ̀ ìkejì òde. Hayyakumullah. لو أن إحسان الفتى يبكيه فيه دنيا لا يبكي شيخنا الإحسان. Sẹ́ni Abubakar ìgbà náà mi kú 632 ló gẹ̀rí oyè, ó sì kú ọmọ ẹ̀ ní 6
ọdún méjì ló lò. Allahu akbar kabira. bóun ní ṣé wọ́n rí báyìí bàbá tó dàgbà ni òjá mọ̀ pé gbogbo wọn ti dàgbà. kò sẹ́ni tí ò ti di grandpa àti grandma nù gbogbo ẹ̀dí ara bàbá. kí bàbá ó tó lọ bàbá rọ́mọ wọ́n rọ́mọ ọmọ wọ́n rọ́mọ ọmọ ọmọ àti ọmọ 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 ọmọ. لو أن إحسان الفتى يبكيه فيه دنيا لا يبكي شيخنا الإحسان دنيا لا يبكي شيخنا الإحسان. sẹ́ńdà wọn ti débẹ̀ ní 634 òun sì kó ní 644 olùmẹ́wàá. الله أكبر كبيرا. Umaru sẹ́ńdà Umaru lọ tẹ̀lé òun débẹ̀ ní 644 ó kó ní 656. sẹ́ńdà Ali débẹ̀ ní 656 òun kó ní 661. sẹ́wárí gbogbo ń tá a wí yìí básìkò láàmọ́ta ilá abílé àjálù ikú ò ní débẹ̀ nìkan àfi kásìkò rẹ̀ o. لا إله إلا الله. Ọlọ́run sì ti parí rẹ̀ pé láyà sítákìtì múnà básìkò Ọlọ́run bá tó kò ní lé gángan. àwọn táwọn ọbẹ̀ Ọlọ́run ní kásírá káàfin ní sẹ̀sẹ̀ ayé àtiwájú Ọlọ́run wíwọ́ kù díẹ̀ tẹ́bi bàbá ọ̀bọ̀ gbogbo àwọn tó wájú kan ní abágbójú báyìí kílẹ̀ fẹ́sà wọ́n ní amọ̀nà ni amọ̀nà náà mọ̀ fẹ́ bàbá wa nífà tó ní amọ̀nà ni àná yìí kílẹ̀ tó ní amọ̀nà ni bàbá wa Sheikh Ọláìwọlá Ahmed wọ́n wá gbogbo àwọn tó wá dúró tí wọ́n wá ń ké amọ̀nà náà àwọn náà wá ń bá wọn ké nígbà wọn ké amọ̀nà délé Ọlọ́run ní máa dàlá máa bọ̀ wá. ìyàwó amọ̀nà bàbá àti ẹbí fún ọjọ́ kìíní nù pé kéta ìwọ́dà ké amọ̀nà. bisimilahi rahman rahim amana rasulu bima unzila ilayhi min rabbih wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ìsọ̀kalẹ̀ dáadáa àwọn olófin dáa tó eléyìí tẹ̀lé bá tẹ tẹ́lẹ̀ yìí bá jẹ́ òpin ọ̀rọ̀. òpin ọ̀rọ̀ bàbá mi. àlífà wa àjẹta àwọn gbé àfàgbà ní asalaamu aleykum. ṣé Abdulkadiri ni Alhaji àgbà ni asalaamu aleykum. alijanna ni. ó kú gbogbo wa kẹ́ ẹ gbà wá pọ̀ mọ́ lẹ́yìn ni wá. Ànábì ni. Sallallahu ala Muhammadin. Ẹ bá ń pe ẹgbẹ́ tó nílé ẹ má bínú ẹni ọmọ ọ̀bọ̀ bí ọba tètè dé kò ní bá mi mọ́. Gbogbo àwọn afáwọn afọlọ́ sọ fún wọn wà lẹ́nu ọ̀nà gbogbo wọn ti yá wọ́n ti wọ́n dágbére fún wọn kó dàbọ̀. Àwọn ń ṣe mọ̀ yìí o. Àwọn ni yóò tún tẹ̀lé wọn. Kọ́kọ́rọ́ ọ̀tayé iná ni kàlídẹ́nì náà mo ti gbà á sọ́wọ́. Alákan wá sọ̀kalẹ̀ pé fa'fu anna waghfir lana warhamna. Anta maulana fansurna ala al-qawmil kafirin. Ọkùnrin alábàbá àlífà nù.
bàbá wa Ali bàbá wa Ọláyíwọlá Muhammad Kamaluddin. Radiyallahu anhu. Ànábì sì wí gbogbo tí kú bá kámọ̀ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ lágbẹ̀ẹ́ dìde bọ́bá bá yẹn lé ọtí yóò dìde pẹ̀lú kọ́ọ̀bù ọtí. Yóò bá a kó sakira náà. Òun ni òun. Gbogbo ọjọ́ bá bá yẹn gbogbo ẹni tó bá bá yẹn lè yóò ti dìde bí wọ́n bá dìde nísìnyí wọ́n dìde pẹ̀lú amánà. Wọ́n fẹ́ràn Tabaraka wọ́n fẹ́ràn Ar-Rahman ní Madina ẹni Ọlọ́run kan kọjá lọ yín tẹ ọ̀pá ọ wá fi òkàsà rẹ̀ tẹ sàárè kan sàárè ń wá jì ohun wá ń jáde nínú sàárè pé Tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in. Wọ́n wá ké Tabaraka yìí kalẹ̀ ẹ̀rú wá ń bà yín wá ń sáré lọ́gbà Nábì sallallahu alaihi wa sallam. Wọ́n gbà wá Wazirul Mu'minin. Fa'fu anna waghfir lana warhamna anta maulana fansurna ala al-qawmil kafirin. Nígbà àwọn ọmọ ọmọ sí Ọlọ́run, Ànábì ní bẹ́ẹ̀ ni, iṣẹ́ Tabaraka ń ṣe nù. Bẹ́ẹ̀ bá kúndùn rẹ̀ dáadáa, wọ́n máa ké ní sàárè rẹ̀ títí yóò fi Ọlọ́run fi bẹ́ẹ̀ yé dìde. La ilaha illallah. Abakudu Tabaraka wakudu Ar-Rahman. Amánà ni. Wọ́n sì ké sáájà àwọn òwe láwà ní. Wọ́n gbé nǹkan ní ìwọnú ìlú wa yìí. Bẹ́ẹ̀yàn bá ti di dáadáa. Bẹ́ẹ̀yàn bá ké sáájà tó wà ní Subhanallah walhamdulillah astaghfirullah. Kí ni ìwọ náà ó gbé dé? Kí lọ dálẹ̀ sínú ilé yín tí wọ́n yàtọ̀ sí àṣàkáṣà. Yìí ń bẹ. Hayyakumullahu al-karim. Sábàdì gbogbo náà ń wí yìí bàbá ni. Bàbá wa maghfiratan. Ya Rabbi maghfiratan wa afwaka sabiqan li-Shaykh Ahmad Rabbuna ar-Rahman. Bàbá mánéjì àwọn ẹ̀yà kan tó sọ̀rọ̀ ó mánéjì. Bàbá ń pọ́n múlẹ̀. Sheikh Arabiyu àfa kan ní jẹ́bẹ̀. Hayyakumullahu al-karim. Wọ́n apàdà wá sọ ní Sheikhul Arabi. Àmọ́ kẹnu fà ákítà pé Muhammadu al-Arabi. Kìí sàlẹ̀ Muhammad ni wọ́n wá ní sab'atun la tushawiru. Ó ní yanbaghi an la tushawiru. Àwọn méje kan bẹ bọ́ ọba ti wà nípò mọ́ bá wọn sì mọ̀ràn pẹ̀lú wọn. Wọ́n wá tẹ́tí wọ́n ń wo àfá ẹni ọjọ́ kó ti pé ní àfá wọ́n mọ́ ní hùn àwọn àwọn oníméjèèjì wọ́n ní sọ àwọn wọ̀nyí alákọ̀ọ́kọ́ ni Allahu al-karim jahilun wọ́n sì mọ̀ràn pẹ̀lú aláìmọ̀kan wá àdúgbòn bọ́ ọba ti mọ̀yàn ní ọ̀tá rẹ̀ kò bí ọmọ bàjá àmọ́ wọ́n gbà mọ̀ràn lọ́dún rẹ̀ wá hasudun onílara kò sí tó ṣe tó rí oore lára rẹ̀ rí òun kèéta sì ní òun ní àwọn ni wọ́n fi ń pọ́ lọ́hùn lọ́lẹ̀ jù ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn náà. Ya Rabbi maghfiratan wa afwaka sabiqan li-Shaykh Ahmad Rabbana ar-Rahman. Wọ́n gbà máa lọ́wọ́ àhásùd oníkèéta wọ́n sì gbà máa lọ́dọ̀ àwọn aláṣẹ hàn àwọn oní high service bọ́ bá rí ọ ní ò máa ṣe dáadáa bọ́ bá ti pẹ̀sẹ̀ dàtán ẹ̀rọ ọlọ́run kan sọ fún mi pé ẹ wá ẹsẹ̀ tó yí dáadáa o níjọ́ ọjọ́ làwọn ajá ń sáré o. Èmi náà lọ sọ fún mi oníjọ́ ọjọ́ àṣàlù ni wá. Ọ wá rò pé òun sọ̀rọ̀ ọ̀pá ọ̀rọ̀ ekú níjọ́ tá ń lọ́ǹtì fíìmù Muhammad Kamaluddin ní stadium lẹ́rọ ọlọ́run náà sọ. Mọ̀rá wajibanu àjò àìgbàmọ̀ràn lọ́wọ́ ojú. La ilaha illallah. Bẹ́ẹ̀ la àìgbàmọ̀ràn lọ́wọ́ bakhilun ahun. Ní a bá la ìka rẹ̀ kò ní ṣẹ̀jẹ̀.
wàdú hawa. wàdú hawa ẹni ọba dúró pé ti fẹ́ nu mí ní ṣe kò sí tẹ́nìkan ṣe ti bá ní ṣe mi èyí nìyí ṣàn mí padà ó sì máa ṣiṣẹ́. ilaha illallah. mi ò sọ fẹ́ nínú lé. àfàwa ní bá ń ṣàlàyé ẹ̀ sí ní ìdọ́ hàn ṣàlàyé yìí dáadáa ó wá ní ha amọ̀dáhì ìbílì aláìmọ̀kan yóò máa sọ yẹn nù. àlàyé gbogbo ń tọ́ bá fún ọ ọ́ sọnù mọ́gbàmọ̀ràn lọ́wọ́ aláìmọ̀kan. wà á dún wọ̀n yùrídù halaka gbogbo tí ó máa sọ́lẹ̀ ní kọ́ parẹ́ tí ó ti ọ́ ti kú ti ní. wà á sóòdù mọ́gbàmọ̀ràn lọ́wọ́ oníkèéta torí pé yàtàmọ́nà zawala ni'mati. gbogbo ojú ọmọ ọ̀nà ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kọ́ lọ́wọ́ gbà á jùlẹ̀ ọ̀nà wọ́ye. sorry to quote you bàbá ìmáàmù àdúrà gbà. ọ̀rọ̀ kásẹ̀ lẹ́lẹ̀ yìí mo ṣe wá gbọ́ kínní náà ó mú ọkàn mi mo wá gbé fóònù mo wá kí bàbá ìmáàmù àdúrà gbà wá ní báyìí ṣe fọ́ wọ́n ní kàtà bẹ́ẹ̀ lórí èyí ṣe tó fi wá rí bẹ́ẹ̀ wọ́n wá ní báyìí ṣe rí àwọn ta ló gbé wá ní àgbàtà àti níbọ̀rọ̀ pamọ́ fúnra wa wọ́n á ní báyìí ní ha ṣe rí ẹni tó gbé kinní wà wọ́n ní tó ti ṣe báyìí síwájú nì ní tí ń ràn kàn ní kẹ́ni ìyàn sọ̀kalẹ̀ gbọ́gbẹ́ ìgbàgbẹ́. la ilaha illallah. ẹ lè rántí wọn. Ya Rabbi maghfiratan wa afwan sabiqa. mo ẹsẹ̀ kẹ́ dánú léyìí kọ̀ọ̀kan ní tí wọ́n fẹ́ fàyọ́ mẹ́. wọ́n wá ní wọn èé tún bàmọ̀ràn lọ́wọ́. Allahu akbar bakhilun. Bakhilun ahun nítorí pé gbogbo ohun tí ó wà lẹ́mìí rẹ̀ òun ni dáhùn lànìwá. bọ́bá kéèyàn káàárọ̀ yórówó tí ó gbà lọ́wọ́ ẹ̀ lọ́la. wọn èé wá bàmọ̀ràn lọ́wọ́ ojú èèyàn nítorí pé bó bá ti sá pẹ́rẹ́pẹ́rẹ́ nísìnyí yóò máa wo ibi tí ó gbà ọ ni yóò fi wọ nìkan lẹ̀ láṣáájú. ìdọ́gbọ́n sọ̀rọ̀ ni torí kàlífà dàbí iye sàlífà wà nìkan gbogbo ayé ni. hayyakumullahu al-karim. tọ́ba wa rí bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyí làwọn bàbá wa bá ṣe bàbá là ń bẹ̀. bàbá rí àgọ̀ wọ́n sì bá àgọ̀ ṣe. aláàjì kílẹ̀ yín náà rí sí wọ́n wá kún that's right. yóò wá fíìlì bọ́dà báwọn ọ̀yá yìí bẹ́ẹ̀ tẹ̀ rí. bàbá bọ́ǹkì ta ṣe wọ́n bọ́ mẹ́. bàbá bá ojú èèyàn ṣe wọ́n bọ́ mẹ́. bàbá dá aláṣẹ hàn mọ́ wọ́n sì fààyè tiẹ̀ lẹ̀. síbẹ̀ ẹ̀kọ́ ni. òun ni ẹjọ́ ṣáájú yín wọ́n sì mọ̀ nípa rẹ̀ púpọ̀ wọ́n mọ̀ pé ìtọ́ fẹ́ ni bọ́mọ bọ̀ nígbà tó tẹ̀lé pé ìwọ́n pọ̀ wájú ọmọ nǹkan ẹ̀ púpọ̀. máa mú kú tiẹ̀ náà ní tí wọ́n fi ráyé lónìí ni. akramakumullah bàbá wọlé lọ gbogbo táwí ni bàbá wa tó wá lọ yìí kó pọ̀ wọ́n wá kó ọ̀pọ̀ wọn kọjú kòdọ̀ yìí wọ́n ṣayé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ kì í yẹniyẹni kí lè ọmọ sùn máa sàlámàtì. يا من سار مرتهلا أنا فعلا وسالا بالذي قدم والسلامة يا من سار مرتهلا أنا فعلا وسالا بالذي قدم وسعنا بالذي قدما مع السلامة يا من سار مرتحلا أنا فأهلا وسعنا بالذي قدما وسهلا بالذي قدما. ọlọ́wọ́ bàbá wa khalifa wàlẹ́ ìwọlá oníbẹ̀rẹ̀ máa sálám. مع السلامة يا من سار مرتحلا أنا فأهلا
قدما ọlọ́run náà ṣe àfẹ́ yìí. أنا فأهله وسأله والذي قدما فانصر خليفة الجحيم kálukú òjòkó láyé ẹ̀. bàbá tí bọ̀ wá. gbogbo wa lárí wọn. ẹ̀yọ́ bá mi sẹ́yọ̀ láti ṣe bẹ́ẹ̀ ni o. alhamdulillah. Kung kálukú ó jókòó. Bàbá wa ìmọ̀ bẹ́ẹ̀ ni ká jókòó. ẹ nà wọ́n lọ́wọ́ kí kálukú òjòkó lẹ̀. سلامة يا موسى Sọ̀rọ̀ mọ́ tí ọba sọ̀rọ̀ sórí ìkọlù ọ̀kan ni. Ẹlẹ́kọ̀ọ́ jẹ́ àjò tó wájú. Ẹ má lọ bọ̀ ọ́ bọ̀ wá lójú o. Gbogbo àwọn àfáà Muhammadu níyì àwọn wà ní London báyìí. Àfáà Professor Rahmatullah gbogbo àwọn biological children bàbá nu
àfáà wa Ahmed Bọ́lọ̀msọ́ gbogbo ẹnjìníà gbogbo ẹ̀yin àfáà wa nulẹ̀ ọlọ́mọba mú igbó àpẹ̀yìndà àfáà wa ọlọ́mọdé ó dìtà bú ẹni tí ó máa kọjá lọ tí ó máa kí tí wọ́n náwó sí yín ọdẹ́lì kìí àmà ká tó pàdé jàmá tẹwàá wọn tó pé ẹni Allahu Akbar bàbá dé bàbá wa àfáà wa Khalifatul Adabiyyi àbí ẹ̀dàkùn kalẹ̀ Khalifatul Adabiyyi tọ́pọ̀ sàwọn ni ẹni náà Khalifatul Adabiyyi àwọn afẹ́ fa bàbá lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run o bàbá ní wàá fi àgbáyé sọ̀rọ̀ mí wọ́n lọ́lọ́run mọ́jì á sì ṣe wájú wọn. Àmín. bàbá ọlọ́run mọ́jì á sì ṣe wájú yín. ọ̀rọ̀ ni ò ṣe é. bàbá ní wàá sí àgbáyé jòkó ń bí ń jọ́nà. wọ́n wá ní ọlọ́run o mọ́jì á sì ní wájú yín. mọ́jì á ọlọ́run mọ́jì á sì ṣe ọba tí ń tọ́lé yìí pẹ̀lú dáadáa yóò máa lọ́wájú sí i. Àmín. Kí ló wí báwọn náà wí? Fansuru Khalifatana. Ẹ̀yin tó ṣe ọlọ́run ẹ ti bá ń wí ti bàbá wa náà ẹ wá gbọ́ yìí náà. Fansuru Khalifatana. Fansuru Khalifatana. Fansuru iltifatunu. Fansuru Khalifatana. Ọ̀tún á níbi Násìrì yìí. Iltifatu kò ń bi mọ̀kátọ̀ sí. Bàbá wa ọlọ́run àrànṣẹ́ èrè ọlọ́run àrànṣẹ́ tó àmọ́ mú báyàn lérí kìláàfà ọlọ́run bá ń bá bàbá wa. Àmín. Àbùdá ń líkọ̀ ọ̀dìrì wákìtì yìí ọlọ́run kọ́ bá tó yín ọlọ́run tí tó yín bọ̀ látàná tó lọ ní alìkọ̀nà tó kánzúlẹ̀ àyàfúnà ayú ọkà pẹ́ntẹ́ ọ̀rọ̀ kan ní tí ẹgbẹ́ ní wọ́n ń tẹ pẹ̀lú yín látàná. Àwọn pẹ̀lú òkú yín gbé yá pọ́ńsùrù. Pọ́ńsùrù kan ní ìfọ̀tàná. Àbẹ̀dá ń lẹ́tọ̀ ọ̀dẹ́rẹ̀ wá ti fi rí ìbàdàn. Ẹ bá ń wí ní ẹ bá ń wí lẹ́ẹ̀kan àṣàdúrà ní pọ́ńsùrù. Pọ́ńsùrù kan ní ìfọ̀tàná. Ọ̀dẹ́rì wá kì í ìmànánú. Ìmànánú, ọba tí wọ́n fún yẹn ní ìgbà tẹ́yẹ wojú yẹn, ọwọ́ bá fún yín kalẹ̀. Bàjẹ́ àyíṣẹ́ rí lọ́bẹ̀ wú. Kàzáàlì ìdá ìmọ̀, mísílẹ̀ lè kàmá. Ọ̀pọ̀ bàbá ṣe déédéé pẹ̀lú gbangba wọn. وجعل سريرته كالرحل دائما مثل الكمال الزعيم نعم حنان مثل الكمال الزعيم الحنان هذا قديمكم عبيد لداركم هذا قديمكم عبيد لداركم عبد لمؤمن عبد لمؤمن مرشد لأنصار الله أكبر. هذا خديم
خديمكم عبيد لداركم. ọmọ yìí kàdímù àdéhùn ọmọ Málíkì ni mo ṣe ànábì Muhammad títí tó fi papòdà ọ̀wá ní ẹ̀kan lọ́wọ́ ànábì wa ọ̀rá àsìkí ó ní ànábì wa tàdúrà fún nígbà ànábì wa rí i pé bóun ti ẹ ṣe rí wọ́n ní kò sí kankan ní ànábì lọ́wọ́ fún ní wàláì bàbá sì fún wa. Bàbá fún wa ẹni tó wà gbàgbé lóko onídọ̀ ọdúnmọ̀ Allahumma mọ́kìfì ní bí halalika wàhágìlì ní bí fàdìlíkà ìṣúrajà. Ó tún wá fún ní ìrìsí kan máa wí ẹ wá wo ànáṣọ ọmọ Málíkì wá lásìkí ọwọ́ rí àrọ́mọdọ́mọ wọ́n pé 100 lójú ayé ẹ̀kọ́ tó kù. خديمكم عبيد لداركم عبد المؤمن مرشد الأنصار. هذا خديمكم. Èmi àti gbogbo àwọn àfá mi kàdímù yín ni wá. عبيد لداركم. Kàdímù yín á sì máa sílé yìí lọ ní عبيد لداركم. Àfá yìí lójú ọjọ́ sí pé ẹni ọba ti sọ̀rọ̀ sílẹ̀ yìí dáadáa á fojú rẹ̀ wò ó. Bọ́bá wíkẹ̀ndì àwọn àkànbẹ́ta ní sọ̀rọ̀ àmọ́ àdàkẹ́ akarímọ́mù ni kò dùn mọ́ wa. Àwọn àkànbẹ́ àwọn wá ní pé mi bí àwọn jàgàbá. مرشد الأنصار. Kò sẹ́ni wọ́n bá dùn náà hikma. Bàbá àwọn àfọwọ́ wọn bẹ ní olókèrè ìsánù kan ni wọ́n gbé ẹyà fọwọ́ yẹn ní màkàrà sí fún. Àmín. Àsìkò táwa kò pọ̀rọ̀ náà níwọ̀ lórí. Àmín. Lókèrè báwọn náà gbogbo wa nígbà nìkan máa jáde bọ̀ wáyà yìí wá bá bàbá lọ́wọ́. Àmẹ́ni Ọlọ́run yàn fún wa rèé. Wọ́n sì ṣe bẹ́yà ni. Wọ́n fi hàn pé mo gbà ní. Ẹni ó bá sì gbà yẹ́nyẹ́ náà lọ́lọ́run ó gbà fóun náà yẹ́nyẹ́. Bàbá ń tí ń gbà fóònù yìí káwọn aráńtí pé bẹ́ẹ̀ la gbà fánà. Allahu akbar kabira. Bá a ṣe wá gbà fánà òun náà la gbà fọ́la. Àwọn ọmọdé máa wò ní dáṣẹ̀ mí. Àmín. Wágbọ́ àṣà ìsìlámù ni mí. Èmi ẹ̀ sàdàbí àbábá ti kílẹ̀ rẹ̀ náà wẹ̀. Bàbá ní bẹ́ẹ̀ ni gbogbo àdàbíyà làǹsàrò ìsìlámù. Àmọ́ kìí ṣe gbogbo àǹsàrò ìsìlámù ni àdàbíyà. Wọ́n ní ṣùgbọ́n ẹni tí wọ́n gbọ́ wà sí wa náà. Wọ́n ṣàti lè fà nílára wa. Ọ̀dọ̀ ọmọ akéwù wa náà ní ilaha illallah. Allahu rabbul alamin. Ẹ̀rọ ọlọ́run kan ní sọ̀rọ̀ kan yín sì wí. Wọ́n là sáyè tí tẹ̀lé bàbá. Ó ní bàbá wa lẹ́yìn àgbàtà náà tó gbèsè ọmọ àwọn méjì náà bá wá sí. Wọ́n bá pọ̀ bẹ́ẹ̀. Wọ́n lọ pé wọn lọ́sùn àjọ kan. Ọ̀rẹ́ bàbá mi wọ́n wà lọ́sibítù. Ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀. Ẹnìkan wá pè mí pé àfikà yọ bàbá wa bọ́lọ̀ nǹkan ọlọ́wọ́ jọjá fún yín. Àmín. Wọ́n wá pè mí pé ọ̀rọ̀ yìí àfikà mójútó mo sì fi mọ́lẹ̀ bàbá Ibrahim wọn mọ̀ gbọ́ àmì ń lọ. Àwọn àlọ́ pé wọ́n lé wọ́n ń fa àtẹ̀sùbá àdáàrọ̀ mo ní ẹ́ dìde o. Pé kí n rẹ̀ lọ ní rán mi lọ àjọ lọ ni. Àwọn àdìde wọ́n sì fa àtẹ̀sùbá pẹ̀lú jàdàbí àlọ́ lé náà. Ẹ̀rọ ọlọ́run náà ń bẹ láyé náà lónìí. Kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá àjẹta. Wọ́n ní máa pọ̀ lásùbà wá kásùbà mi. Mo wá kásùbà yín àyí mo wá gòkè bàbá wa nífà àjẹta. Wọ́n wá jáde ẹnìkan ṣoṣo wọ́n sì mú lọ́wọ́ kún mi. Oyin ni
àwa wà ní mọ́tò àwa gbéra lọ kalẹ̀kùn mẹ́rù ọlọ́run náà lórí lásùbà àwa jáde wọ́n lọ gba iṣẹ́ fọ́mọ kan tí wọn ò mọ̀ rí ọwọ́ ní dáa kò sí ní dáa púpọ̀ kan mẹ́wàá wá bọ́ sọ́dọ̀ rẹ ọkọ́ mẹ́wàá wá fọ́mọ rẹ. tó ayọ̀ ní mo fẹ́ wúlò ẹ̀fọ́ tí wọ́n lẹ̀ bí ẹ ṣe ṣe nu. bẹ́ẹ̀ ni ìdàgbọ́ owó yẹn lé bẹ́ẹ̀ ni ìtàní ọlọ́run o àwọn àti tí mo wí yìí yẹ́rọ bí fàǹsúrú tí mo ti bàbá tẹ̀mí tí yóò wá gbá ní gbogbo wọn yá. فانصر خليفتنا الجديد بنصره عبدا لقادر وكفه المنان عبدا لقادر وكفه المنان ọba tí ń bóyá ní nǹkan tí ewé yìí ọba tí ewu ojú ẹni ká àkọyọ ní kí bàbá bẹ́ẹ̀ a ní ọba tí ewu ojú ẹ̀dá rẹ̀ kó tó ṣẹrú bó ṣe fẹ́ bíbá ojú kí bá pàwé ẹ̀yà ọlọ́run àyíyáda yìí àyíyáda alladhina amanu ala aduwwihim asma'u lókèrè tí mo wà yìí èmi Abdulmumin Hanafi bàbá mi àti gbogbo àwọn àbúrò mi ni wọ́n ti jí àyè. Àdúpẹ́ mo ti fẹ́ fẹ́ ẹja náà sì bá làdí àgbà. Èmi náà já. Àbúrò mi Ibrahim náà já. Ismaila náà já. Èyí sì lòkó wà sí wọn bẹ́ẹ̀ já. Èyí tí sì lóbìnrin náà líìdì orin yà yí àdúpẹ́ wọ̀. Ìjọba rí o. Àmọ́ mi ní ìbàtí rọ́pìlíkà. À ń ṣe bẹ́ẹ̀ yàbá yìí. Mo ti nawọ́ mi sókè. Àǹfà wa kò tọ́ ọ̀rọ̀. Àwọn adáná sì mú tòbí kọ́. Bàbá wa dọ́kọ̀. Bàbá wa tó àgbà. Àdìrí bàbà. Àwọn sínú ọwọ́ ni. Ọlọ́run akẹ́ bàbá olúwa sí àgbáyé. Bọ́ọ̀ bá ṣe ámì òun ṣẹ́dá. Wọ́n ti dájú àwọn ọmọ bí ó ń gbà yìí. Wọ́n ti dájú ọ̀pẹ ẹ̀ máa ń tẹ̀ ń ṣe. Ẹ máa ń tẹ̀ ń ṣe. Ẹ máa ń tẹ̀ ń ṣe. Mo sọ̀rọ̀ kan báwọn kan jẹ̀ta tá ń tẹ̀lé bàbá jẹ̀ta mo ní ẹ̀fúra ọ̀pọ̀ wọn ti gbèsè tákàlómi ò tó mọ̀. Onílẹ̀ látúrí yó. La ilaha illallah. Bàbá mi mọ̀ sí dá. Àfàgbà. Nùjúmù ni ìwúdá nílé yìí ní dábàá lẹ́jì mọ̀. Bẹ́ẹ̀ náà ni ọmọ wa rí lọ́ba. Wọ́n náà wọ́n ò tí ì bí ẹrú olúkún ò tí ì bínú ilé yìí. Á ṣe yí dí mẹ́. Insha Allah. Bàbá anáwó sókè báyìí. Bẹ́yà ni o. Hayyakumullah. Ìyàwó náà náwó. Sọ ẹ̀yin ìyàwó alákàlà àti àṣà ìṣẹ́ àmì ẹ̀nà wa yín o. Ìjọba Yorùbá yìí ó nẹ́ka. Yàtọ̀ láàyè. Bọ́ọ̀ bàbá yìí. Máa ṣe wá náwó fún àmọ́ nàkàtà. Ìjọba yà kúrò àlà. Ìgbà ni wọ́n nà wá lẹ́jọ́ yóò nàkàtà ọlọ́mọ ti wá sínú ẹ̀. Wọ́n fẹ́ parí ẹ̀ gba ọmọ náà yóò mọ ìlànà ìbáríkà sí ni. لا تنسى أصلك يا فتى إلى ينتصر قل عنه شيخ لبيب العلمين أسر الرسول قلب أدبية bàbá yìí. Wíní ìsìnkágbé.
معترف شيخ اللبيب العلمعي أصل الأصول بلا الرياء فقرأته عمت جميع الأرض من كل الحسب دوما به نتفخر بين العاجم والعدم وقريب علمي مصدرا بشرى يزا خير التلاب أدبية أبدية من شيخنا تاج الأدب أبدية أبدية من شيخنا تاج الأدب. الصلاة على النبي الكريم. الصلاة على النبي الكريم. الصلاة على النبي الكريم. إلى قلوب وعلوم النبي محمد. إلى قلوب النبي. دام الله حياته. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين. قولوا قمتا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. Bàbá ní tó tó fún Ọlọ́run náà, ọba tó lè ṣe tí sì ń ṣe nǹkan náà. Bàbá lónìí púpọ̀, àmọ́ àsìkò ọ̀rọ̀ kò sí. Bàbá ní gbogbo àwọn jàmá Ansarul Islam àti gbogbo jẹ́ àdàbíyà lápapọ̀ tá a wà níwájú àwọn nírọ̀lẹ́ yìí àti gbogbo ẹni tí ń jẹ́ olólùfẹ́ bàbá wa Alhaji Àgbà àtàwọn alásàláàtì wa lóbìnrin tá a wà níwájú bàbá nírọ̀lẹ́ yìí àti gbogbo ẹgbẹ́ obìnrin pátá tí wọ́n ń jẹ́ Ansarul Islam tá a wà níwájú bàbá nírọ̀lẹ́ yìí. Bàbá ní ká forí ní àwọn púpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí. Wọ́n ní ẹgbẹ́ àwọn aṣíwájú àwọn bàbá wa Fadilatu Sheikh Ahmad Ọláyíwọlá Muhammad Kamaluddin tí wọ́n fi ayé sílẹ̀. Wọ́n ní wàláhì Ọlọ́run rí bẹ́ẹ̀ pé kò wú àwọn pé kí wọ́n ti lọ báyìí àmọ́ wọ́n ṣàdúrà náà Ọlọ́run gbà bẹ́ẹ̀ fáwọn ni. Àmọ́ Ọlọ́run mọ tó ṣe tó fi mú ọ lọ lásìkò yìí. Ọlọ́run tó sọ pé àyè yìí yóò tọ́ sí mi.
Ọlọ́hun tó ti kọ́ lẹ́nu àkọọ́lẹ̀ pé àyè táwọn jókòó sí yìí ti ń jẹ́ àyè bàbá wa Alhaji Àgbà yóò tó sáwọn. Mo dúpẹ́ fún Ọlọ́run. Wọ́n láwọn dúpẹ́ fún Ọlọ́hun náà. Àní kún àwọn ẹni rẹ̀ tí ń bá bàbá ṣe. Tí Ọlọ́hun kà wọ́n kún ẹni rẹ̀ ẹni Ọlọ́hun tí ń bá bàbá wa Alhaji Àgbà ṣe. Èyí jàmá Ansarul Islam. Gbogbo àwa jàmá Ansarul Islam ẹ̀jẹ̀ pé náà. Àti ẹ̀yin Àdàbíyà. Àti gbogbo àwọn ọmọ bàbá tá a jẹ́ Àdàbíyà kápẹ́ náà. Gbogbo obìnrin tí wọ́n ń tẹ̀lé bàbá. Àti gbogbo àwọn obìnrin alásàlátì tá ń tẹ̀lé bàbá wa Alhaji Àgbà. Wọ́n ní bàbá ti kú. Allahu Akbar. Allahu Akbar. Àlífà Jẹta. Bàbá wa Khalifa Ìjẹta, bàbá wa Safiyullah Muhammad Kamaluddin Habibullah Al-Adabi. Gba ìgbà fún wa. Wọ́n gba ipò fún bàbá wa Alhaji Àgbà. Ó sì ní kí gbogbo jàmá tó wọ́n tẹ̀lé wọn. Ọlọ́run sì ní kí gbogbo jàmá pátá tí wọ́n ń tẹ̀lé bàbá wa Alhaji Àgbà wọ́n tẹ̀lé àwọn náà. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́ fún Ọlọ́run náà. Àwọn náà ṣípò padà. Nígbà táwọn náà ṣíwọ́ ọṣẹ́ tí wọ́n ṣípò padà. Ẹ̀gbọ́n mi gbà. Ẹgbẹ́ àwọn bàbá wa Khalifa tòní, bàbá wa Fadilatu Sheikh Ahmad Ọláyíwọlá Muhammad Kamaluddin, àwọn náà gbapò náà. Bẹ́ẹ̀ ti ṣe tẹ̀lé wọn. Wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe tẹ̀lé wọn, tẹ́ gbà fún wọn, tẹ́ gbà fọ́lọ́run lára bàbá Alhaji Àgbà lára wọn. Adúpẹ́ fọ́lọ́run. Wọ́n lè adúpẹ́ fún yín, adúpẹ́ fọ́lọ́run náà. Sí ẹni tí ó rìn kiri ìlú nílò. Kò sẹ́nìkan láyé tí ó rìn tẹ́lẹ̀ rò ní mì. Ẹ̀yin jàmá gbogbo. Gbogbo ẹ̀yin jàmá gbogbo lápapọ̀. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ bàbá. Wọ́n lẹ́yìn gan-an ni bàbá wa Alhaji Àgbà. Bó bá dáa fún wa. Wọ́n ní bó bá dáa fún àwọn àti gbogbo àwọn tá a jẹ́ tiwọn. Èyí ló dáa fún. Wọ́n lẹ́yìn ló dáa fún. Ẹ̀bẹ̀ mi sọ́lọ́run. Wọ́n ní ẹ̀bì àwọn sí Ọlọ́hun nírọ̀lẹ́ yìí. Tí kì í ṣe alábòsí. Ọba tí kì í ṣe alábòsí. Pé Ọlọ́run má jẹ́ padà. Ọlọ́hun dákun kó má jẹ́ padà níbi iṣẹ́ Ọlọ́hun lára bàbá wa Alhaji Àgbà. Dákun Bàbá ní ẹ dákun. fi Ọlọ́run bẹ̀. Wọ́n láwọn tó fi Ọlọ́hun bẹ̀ yín. Fún mi. Ẹ dákun àwọn ò lè dá ṣe. Bẹ́ẹ̀ ti wà pẹ̀lú bàbá wa Alhaji Àgbà àtàlífà wa níjẹta àti lánàá ẹ dákun. Ẹ kún iṣẹ́ Ọlọ́run lára tàwọn náà. Ọlọ́run kún ẹ̀yin. Ọlọ́run mọ́sà bá wa kún ẹ̀yin náà. Àwọn ọ̀rọ̀ pọ̀. Bàbá ní ọ̀rọ̀ pọ̀. Àmásìkò rè tó. Àmásìkò ọ̀pọ̀lọpọ̀ kò tí ì tó. Mo fi yín lọ́kàn balẹ̀ wípé lágbára Ọlọ́run. Bàbá láwọn fún wa lọ́kàn balẹ̀ pé lágbára Ọlọ́run. Kò ní dójú tì wá. Ọlọ́run ò ní dójú ti àwọn aláyè táwọn wà yìí. Kò ní dójú tì wá. Ọlọ́run ò ní dójú tì wá àtàwa àtẹ̀yìn náà. Mo ti fẹ́ràn. Wọ́n lọ́wọ́ ò ní dójú ti àwọn àtàwa àti gbogbo jàmá. Ọwọ́ yín lọ́rọ̀ wà. Bàbá lọ́rọ̀ ọwọ́ wa lọ́rọ̀ wà. Ibi ẹ̀kan. Wọ́n láwọn ń sọ fún wa nírọ̀lẹ́ yìí bí kẹ́ dákun bẹ́ẹ̀ bá ní kùdìẹ̀kùdìẹ̀ kan Ṣe déédéé. tí ò ṣe déédéé lára Ansarul Islam ni lára Àdàbíyà ni àbí lára àánú ilé náà. Ẹ má gbé mi. Bàbá ni ẹ má gbé mi. Gbogbo bó bá ṣe jẹ́ ẹ jẹ́ káwọn mọ̀. Ibi tá a bá ti ṣe àtúnṣe. Gbogbo ibi tí àwọn ọba ti ṣe àtúnṣe náà. Ọ̀rọ̀ Ọlọ́run á ṣe. Lágbára Ọlọ́run àwọn máa ṣe àtúnṣe náà. Mo fi ọ̀rọ̀ pamọ́ náà. Bàbá làwọn tó fi ọ̀rọ̀ pamọ́ náà lẹ́ẹ̀kan sí i. Kò sẹ́ni tó lè ṣe gbogbo ẹ̀ tán. Wọ́n ní kò sóńtọ̀ òun tó lágbára àti ṣe gbogbo ẹ̀ tán. Mo bá Ọlọ́run ṣàlùkáwà ní. Àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bá Ọlọ́run ṣàlùkáwà ní. Ọlọ́run má ṣàjẹ́ kí n lè mọ ṣe. Ọlọ́run má ṣàjẹ́ káwọn mú àdéhùn táwọn bọ́lọ́run ṣe yí ṣẹ. Mo ní pọ́lísì kan. Wọ́n láwọn ní pọ́lísì kan ní ìwà kan. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Wọ́n lẹ́ dákun ẹ bá wọn gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló dá wa náà má wọn. Ní tí ẹ bá lè sọ Gbogbo ń tẹ́ ẹ bá lè sọ lọ́rọ̀. lójú ọlọ́rọ̀ ẹ dákun ẹ má wàá sọ fáwọn o. Nítorí tí n bá gbọ́ Torí bí àwọn bá gbọ́ ọ̀rọ̀ náà ìpò lọ́rọ̀. àwọn ó pè ọlọ́rọ̀ àwọn ó sì pè wọ́n tó wá sọ. Ọlọ́run ó tọ́ yín sọ́nà. Ọlọ́mọṣà bá wa ṣamọ̀nà yín. Ọlọ́run èmi náà sọ́nà. Ọlọ́mọṣà bá wa tó àwọn náà sọ́nà. Ọjọ́ lọ. Wọ́n lọ́jọ́ ti lọ púpọ̀. Rọ́pọ̀.
wọ́n lọ́rọ̀ pọ̀. mo sọ wẹ́rẹ́ yìí. wọ́n ní àmọ́ yìí táwọn sọ wẹ́rẹ́ yìí. wọ́n padà ríra wa. wọ́n ní pọ̀ lóògùn ọlọ́run eléyìí ò ní ṣe ní ọlọ́run ní ṣe léyìí lárí ma àwọn tún padà ríra wa. gbogbo wa lẹ́mìí. ọlọ́run dákun mọ́ sáà fún gbogbo wa lẹ́mìí. ẹni obìnrin Ansarul Islam. gbogbo ìyá wa ní Ansarul Islam. gbogbo ẹ̀yin alásàlátù. àti gbogbo ẹ̀yin alásàlátù bàbá wa Alhaji àgbà. àwọn ilé ìbò. wọ́n láwọn ilé ìbò. sọ pé bí ìgbésí ayé ọkùnrin tó bá dáa. wọ́n ní bí ìgbésí ayé ọkùnrin bá dáa. bàbá wá díẹ̀ obìnrin ní bẹ̀lẹ́ yẹn. ó dọwọ́ yín. wọ́n lọ dọwọ́ yẹn dẹ́kun. ẹ̀yin ọkùnrin náà. ó dọwọ́ yín. ó dọwọ́ ẹ̀yin náà. Ansarul Islam. Ansarul Islam ẹgbẹ́ Islam tí bàbá Alhaji àgbà filẹ̀. Àdàbíyà. àti gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ka àdàbíyà látòkè délẹ̀. mo fi yín lọ́lọ́run lọ́wọ́. wọ́n láwọn fi gbogbo wa lọ́rùn lọ́wọ́ lọ́mọ́sá mójútó wa. mo dúpẹ́ fọlọ́run. wọ́n láwọn dúpẹ́ púpọ̀. gbogbo àwọn tí wọ́n wá látòkèèrè. gbogbo àwọn tí wọ́n wá látòkèrè ẹ̀yàn wá láti Kánò ẹ̀yàn wá láti Àbújá ẹ̀yàn wá láti Èkó àti gbogbo Kaduna àti gbogbo tí ń jẹ́ ìgbèríko pátá nílẹ̀ Kwara yìí pátá tí ẹ wá. a dúpẹ́ fún yín. bàbá náà dúpẹ́ fún yín o. kò sí tí a lè sọ tó ju àdúrà lọ. kò sí nǹkan kan táwọn lè ṣe táwọn sọ tó ju àdúrà lọ. lóun kó wá wọlá gbólóhùn tí mo fẹ́ wí. ọlọ́mọ́sá wọlé gbólóhùn táwọn fẹ́ wí yìí. sàṣàn gbogbo orin lẹ́sùn. gbogbo wa látòkè délẹ̀ ọlọ́mọ́sá san wọ́n lẹ́san dáadáa. lásìkò bá tó. ìjọ tí àsìkò bá tó tó pẹ̀lú ògùn Ọlọ́run. lágbára Ọlọ́run. gbogbo ohun tí àwọn tí wọ́n lọ gbọ́kànlé tí wọ́n sì ṣe lórí Ansarul Islam. gbogbo ohun tí àwọn aṣíwájú àwọn tí wọ́n ń ṣe ní agbára lórí Ansarul Islam. wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run kò ní pẹ́ Muhammad Kamaluddin University propose yóò jáde láìpẹ́. Insha Allah. Insha Allah. a dúpẹ́ fún àwọn tí wọ́n ṣe wá sí gbogbo. wọ́n la fẹ́ dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n ṣe wọn àfáà wa ńláńlá tí wọ́n ṣe wá sí níwájú ilé lọ́dọ̀ bàbá Alhaji àgbà ń bí. gbogbo àwọn tí wọ́n ṣe wá sí èmi ni wọ́n ń ṣe fún. bàbá ní gbogbo àwọn tí wọ́n ṣe wá sí pátá àwọn ni wọ́n ń ṣe wá sí náà fún. gbogbo òkìlọ̀ tí wọ́n sì ṣì gbogbo. gbogbo òkìlọ̀ tí kálukú sì sọ nínú wá sí wọn gbogbo ẹ̀ làwọn gbọ́ lágbọ́wọ̀. Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́. Ọlọ́run dákun mọ́jà wọn ó ṣiṣẹ́. Ọlọ́run bẹ Ọlọ́run. bàbá láwọn fi Ọlọ́run bẹ Ọlọ́run. ọba tó ju gbogbo ọba lọ. ọba tó ju gbogbo ọba lọ. ọba tí ò sí méjì ẹ̀. ọba tí ò sí méjì ẹ̀. èmi ni. ọba tó lè fọwọ́ sọ̀yà pé èmi ni tí ọ̀sẹ́ mi àfọlọ́hún náà. Ọlọ́run tó dá fún gbogbo. ọlọ́mọ́sàjọ́ dá fún gbogbo wa àmín jàmá. ṣàlékún gbígbàdúrà. ọlọ́mọ́sà ṣàlékún gbígbàdúrà fún gbogbo wa. ó ní n ti ń tọrọ wájú Ọlọ́run. gbogbo wa la ní tá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́hun. ṣàbí àbùkátò. gbogbo bùkátà wa ọlọ́mọ́sà bá wa bí gbogbo ẹ̀. ipò tí Ọlọ́run gbé mi sí. ipò tọ́lọ́run gbé àwọn sí yìí. ń bẹ Ọlọ́run. bàbá làwọn ń bí Ọlọ́hun. tí ń jẹ́ Ansarul Islam. gbogbo tí ń jẹ́ Ansarul Islam lẹ́gbẹ́ Islam tí bàbá wa fi ilẹ̀. àti àdàbíyà. àti gbogbo àwọn àdàbíyà látòkè délẹ̀. gbogbo àwọn alásàlátù. àti gbogbo alásàlátì bàbá wa Alhaji àgbà pátá. Ọlọ́run sàrọ̀ ní lọ́rọ̀. ọlọ́run sàrọ̀ gbogbo wa lọ́rọ̀ ẹ̀ sàmíjẹ̀ máa. Ọlọ́run ọba ní gbọ́ bùkátà ìdá. ọlọ́run nìkan lọ́ba tí ń gbọ́ bùkátà ẹ̀dá. sí tí mo lè ṣe ládùúgbà fún yín. bàbá ní kò sí kankan táwọn lè ṣe ládùúgbà fún wa. èmi lè ní àdúrà. wọ́n lẹ́yìn gangan lẹ́ni àdúrà ẹ̀ sì tó sádùúrà ẹ̀ ní àdúrà ní. tẹ̀ ń fẹ́. gbogbo ń tẹ́ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kálukú ó máa tọrọ ẹ̀. wọ́n ní kálukú ó máa tọrọ ẹ̀ báyìí. ọlọ́mọ ṣàgbá. àmín. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. àmín. wo ọlá bí bismillahir rahmanir rahim ti ṣe.
ọlọ́run mọ́ṣá wọlé gbígbólóhùn bismillahir rahmanir rahim bó ti tó lọ́dọ̀ wọ ọlọ́run. ọba wa ọba Ìlọrin. bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run bàbá ọba ìlú Ìlọrin àfọ̀rọ̀ wọn lọ́lọ́run lọ́wọ́. wọ́n kó àdúró ti iṣẹ́ ọlọ́run lára bàbá wa Alhaji àgbà. àlùkáwà ní tí wọ́n gbé wọ́n dúró tì. àlùkáwà ní tí wọ́n gbé lójú bàbá wa Alhaji àgbà nígbà tí bàbá ò sí máa gbogbo ẹ̀ ni wọ́n dúró tì. a lè wí nípa wọn tí bí kì í bá ṣe pé ká fà wọn lọ́lọ́wọ́. kò sí nǹkan tá a lè sọ nípa ọkọ̀ bàbá ọba ìlú Ìlọrin pẹ̀lú bá ti dúró ti ṣe bàbá wa Alhaji àgbà kọjá pé ká fà wọn lọ́lọ́run lọ́wọ́. wọ́n ṣe ọ̀rọ̀ wọn látọ̀. ọlọ́run dákun má ṣe ọ̀rọ̀ wọn látòdì jẹ́. bàbá wa pírẹsidẹ́ǹtì wa. nígbà tá a fi wà nílé ìwé. bàbá wa nígbà táwọn fi wà nílé ìwé. wọ́n kọ́ wa. wọ́n kó àwọn nílé ìwé. bàbá wa president Ansarul Islam bàbá wa Suleiman Afọlábí. wọ́n sì yẹ lẹ́yìn bàbá. láti gbà náà àwọn ọ̀yẹ́ lẹ́yìn bàbá títí dòní títí dọ̀la àwọn bẹ lọ́dọ̀ bàbá náà ni. dúpẹ́ fún wọn. a dúpẹ́ fún àwọn president wa. a dúpẹ́ fún wọn púpọ̀. ọlọ́mọṣẹ́ àbá wa dúpẹ́ fún wa. ọba ó ṣe oore fún wa tó. ọlọ́run ṣe oore fún wa tó pọ̀. lẹ́yìn tí a fọkàn sí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú ní Nàìjíríà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú ní Nàìjíríà. tí pírẹsidẹ́ǹtì ò tiẹ̀ sọ kankan nípa wọn. pírẹsidẹ́ǹtì wa Buhari. pírẹsidẹ́ǹtì wa tó jẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà Muhammadu Buhari. kí wa kú ìdárò. wọ́n tún sẹ́ndì condolence message sí fámìlì wa ẹgbẹ́ ẹkú dárò. Allahu Akbar bàbá ní báwo la ṣe jẹ́ tí wọ́n tún rántí fámìlì bàbá wa Alhaji àgbà. wà á tí àwọ̀ iná ni wọ́n fi ṣẹ̀sùn. Allahu Akbar bàbá ní wa tí bàbá wa Alhaji àgbà wù òun ni wọ́n fi ṣẹ̀san fúnnu léyìí. ọlọ́run níjó bàjẹ́. ọlọ́run níjó bàjẹ́ lórí àwọn o ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run. gómìnà. bàbá wa gọ́fìnà wa ní Kwara State. Abdulrahman. gọ́fìnà Abdulrahman Abdulrazak. adúpẹ́ fún. adúpẹ́ fáwọn náà púpọ̀. iṣẹ́ tó ń ṣe. iṣẹ́ tí wọ́n ṣe. ẹni tó bá ní làákàyè. ẹni ó bá ní làákàyè yóò dúpẹ́ náà fún wọn adúpẹ́ pé wọ́n ránṣẹ́ sí fámìlì wa àwọn náà wọ́n sẹ́ndì condolence message. ọlọ́run bá wa dúpẹ́ fún. ọlọ́run máṣá bá wa dúpẹ́ fún wa. ọlọ́run máa tọ́ wọn sọ́nà. bẹ́ẹ̀ náà sì ni Abubakar Bukola. bẹ́ẹ̀ náà ni former president wa Abubakar former senate president Abubakar Bukola Saraki. ó dúró ti ṣe ọlọ́run lára bàbá wa Alhaji àgbà púpọ̀. ọlọ́run dákun. president of senate. wọ́n ṣàwọn ńlá tó fi ń jẹ́ ọlọ́run. bàbá wa former senate president ọlọ́run má jẹ́ wọ́n mọ̀ bàjẹ́ láéláé. àmín. gbogbo ohun tí a fẹ́ ọlọ́run mọ́sà ṣe fún wa. gbogbo àwọn tá a wà ń bí náà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. gbogbo ohun tí kálukú bá ń fẹ́ wọ́n ní àdàníyàn ẹ̀jẹ̀ sọ fọlọ́hún. ọlọ́run dákun má ṣàgbà á. ọlọ́run ti ṣe gbà tí àwọn bàbá. ọlọ́run má ṣàgbà eléyìí náà. bàbá wa ní gbogbo àwọn èèyàn ńláńlá kárin tí wọ́n wá táwọn bá wa dárò ti bàbá wa lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ká àdá kọ lẹ́gbẹ́lẹ́gbẹ́
ní gbogbo àwọn olólùfẹ́ bàbá wa Alhaji Àgbà ní gbogbo ayé àti gbogbo omi tó ti ń wò wá kárí ayé báyìí dákun ọlọ́mọṣàbọ̀ wa dúpẹ́ fún gbogbo wọn àmín gbogbo àwọn lọ́balọ́ba àwọn níjòyè àmín bàbá lórí gbogbo àníyàn tá ń dà ká máa dà níyàn náà. Finish it.